Mr. Ibrahim Taofik, ṣé Muslim ni? Assalamu alaikum. Alright, káàbọ̀. So, mommy of Kufa, ẹ ti ní sítọ̀ ya. Ẹ kálẹ́ Mr. Ibrahim. Ẹ ti ní sítọ̀ ya. Kálẹ̀ ìyá wa. Jẹ́ má bínú, ẹ ti rí by the caption tá a lò lálẹ́ a ti sọ wípé olórí burúkú ni Allah. Now, ìdí tá a ṣe sọ yẹn ni wípé a ti ka nǹkan tó kọ sí ìwé yín. A dẹ̀ feel bẹ́ẹ̀ ni pé kò bá humanity mu, kò bá progression mu. Tẹ́ bá rí gbogbo ibi tó ti ń implement àwọn sharia yìí, they are going backwards and backwards and backwards. A dẹ̀ fẹ́ kí yẹn ṣẹlẹ̀ sílẹ̀ wa, you know, not just to Nigeria, to all other nations as well. So, now, nǹkan tẹ́ máa ṣe fún wa ni wípé iṣẹ́ lè fún wa ní àpẹẹrẹ 5 good examples of Anabi Muhammed sallallahu alayhi wa sallam. Àpẹẹrẹ 5 tó ṣe tó benefit wa tá a lè tẹ̀lé lẹ́ni pẹ̀lú evidence ẹ̀ ṣá. Ẹ ṣe ìyá, yín fún yín ju mẹ́wàá. Yín fún yín mẹ́wàá. Ṣé Muslim? Ẹ kọ fún wa ní 5. Ó máa fi Muhammadu pa ni. Ànábì olóko dógidógi, ó fá iṣẹ́ ní staphylococcus, ó fá iṣẹ́ ní gonorrhea, olórí burúkú lànábì, Allahu mọ̀ mí, wèrè lànábì Muhammad, Allahu mọ̀ mí. Ẹ̀mẹ̀ bàbá adúpẹ́ lọ́wọ́ yín o, Allahu mọ̀ mí, olówó èkó adúpẹ́ o, Allahu mọ̀ mí. Ẹ ṣe kò ní bàjẹ́ 2 minutes wọn ẹ jẹ́ kó parí gbogbo mi. Ó fọ́ Àìṣà lọ́mọ ọdún mẹ́fà. Ẹ jẹ́ kó parí 1 minute wọn. Lọ́mọ ọdún mẹ́sàn-án, olórí burúkú ni Muhammadu. Ẹ wá polówó ànábì fún wa. Ànábì dógidógi ni, adógi dókùsù, ó ti bókùsù, Allahu mọ̀ mí. Ẹ ṣe sàlámà lẹ́kùn fún Muhammad. Allahu mọ̀ mí. Ya Rabbi sálà lílì, Allahu mọ̀ mí. Muhammed máa ṣòfò lọ́rùn yìí, Allahu mọ̀ mí. Ó ń jóná lálùjọ́ náà ni, ó ń jóná lálùjọ́ náà ni, olóko bẹ́gi bẹ́. Ó ní staphylococcus ní Muhammadu, ó ti kó gbólórí àfáyíṣà, ó ti fáyíṣà ní syphilis o, ó ní ká máa fomi fọ́pọ́n wá o, Allahu mọ̀ mí. Assalamu alaikum Muhammadu, assalamu alaikum ya Rabbi. Good to hear this. MSBABA ẹ fún wọn ní round of applause now. That was so funny. Mr. Sadiq ẹ kálẹ́. Mr. Sadiq Pop. Ẹ kálẹ́ o. Mr. Sadiq, ẹ ń mic yín. Sadiq Pop. Ṣé wàá mẹ́? Sadiq ló sọ. Ó kí gbogbo ilé o. Ẹ sọ fún wọn kán sí Mike Alawife ọmọọba mo kí yín o àstẹ́sọ̀. Ẹ kálẹ́. Kàn bí ẹ kálẹ́ sá. Akẹ́yìn tẹ́ wò wá nílé lóko lẹ́yìn òde o. Mr. Sadiq Pop ṣé wàá ń bẹ̀ sá? Mo wà ń bẹ̀. Ẹ ṣé Muslim ni? Bẹ́ẹ̀ ni. Alhamdulillah. So the same question náà lèmi ní fún yín. Ṣé lè fún wa ní àpẹẹrẹ 5 tá a lè kọ́ lọ́dọ̀ Ànábì Muhammed sallallahu alayhi wa sallam. Kẹ́dẹ̀ mú ẹ̀rí yẹn wá, so tẹ́ bá sọ story ẹ̀ kan fún wa, mẹ́rin yẹn wá so that a gbé sórí screen. Gbogbo wa kà á dẹ̀ rí pé òótọ́ ni. Ẹ ṣé sà. Àkọ́kọ́ èmi tẹ̀ ń wò lè ṣe ń gbọ́. Mi ní àkọ́kọ́ ni pé ẹni tí ẹ fẹ́ fún ní evidence ó kọ̀ jẹ́ pé ó ti bí ní bírífù nínú nǹkan ẹ̀. Bọ̀ máa sọ̀rọ̀ ní ìrísí èmi àti tí pé mo àjọ ń bára wa sọ̀rọ̀ láti rí jẹ́ ká jọ kọ́ ọgbọ́n níbi nǹkan. Mi ní sọ pé yá pé kí Mẹ́ríkà wá láti ibì kankan. Ṣé ń gbọ́? Mr. Sadiq. Tí bá dẹ̀ ti ń sọ̀rọ̀ ẹ dúró. Mo ń bọ̀. Tí bá dẹ̀ ti ń sọ̀rọ̀ ẹ má jà mí dànù. Ẹ ní sùúrù, ẹ ṣáà ní sùúrù. Mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín. Believe wo lẹ ní sínú ayé kẹ́ tó wáyé? Rick, èmi ni mo mú sí ẹjọ́, mo rí pé ẹjọ́ ẹ calm down, bá yín jà bí báyìí, ẹ understand, dẹ̀ ní right láti máa sọ fún wa ní ta fẹ́ ṣe. Lè sọ pé tó bá wù wá, tá bá rí pọ́rọ̀ yóò kò bá kù gbé, a lè já yín dànù. So ẹ má sọ fún wa ní ta máa ṣe, mo bẹ̀ yín, ẹ kàn cooperate pẹ̀lú wa, bá yín jà, kò sẹ́nibọ̀dì tó máa bá yín ní problem. So ẹ hàn mú tara yín sà, èmi mo mú ti Mr. Sadiq, ẹ hàn mú tara yín, mo ti sè. Okay. Hello.
Báwo ṣé kí n máa Mr. Etilaye ṣẹ́yìn fẹ́ bẹ̀rẹ̀ question ni? mo ti béèrè question yẹn nìkan náà mo kàn fẹ́ béèrè mo ní believe wo lẹ ní sínú ayé kẹ́ ẹ tó wá sínú ayé. ìgbà tí mo wá kí n tó wá sílé ayé ṣe ń gbọ́ mi ì mọ̀ kí n tó wá sílé ayé wọ́n tún wá bí mi náà tún lélẹ̀ mi ì mọ̀. ayé o ẹ máa mo gbọ́ dàgbà bá ayé ò ní the belief which is ní belief Okay. kankan kẹ́ ẹ tó wáyé so tẹ́ bá ní nǹkan kan tẹ́ fẹ́ bẹ́ẹ̀ni present don't ask for our belief you know because Okay. belief yìí náà fi enslave wa dàsìkò yìí forget about belief if you have anything to present here present it with belief with your proof tó ẹ bá ti wá ní proof tó jẹ́ pé brain lẹ́fẹ̀ẹ́ máa fi bá wa sọ̀rọ̀ you can go down there kẹlòmíì tó ní proof sọ̀rọ̀ okay. ẹ máa gbọ́ ṣe ń gbọ́ ṣe ń gbọ́ ẹ fẹ́ jẹ́ kí mi gbà kan lọ́wọ́ yín ṣe ń gbọ́ ẹ bẹ́ mi lórí nǹkan ẹ fẹ́ fún mi ní nǹkan kí ni wọ́n polówó fún nítorí ẹ fẹ́ jẹ́ kí mi mọ̀ mo máa rí ẹ̀rí nínú nǹkan tẹ́ fẹ́ fún mi yẹ mi wà yìí èmi náà tí mo ń sọ̀rọ̀ lílé ṣe ń gbọ́ kí mo wá bẹ̀rẹ̀ pé. tẹ́ ń rò ní anybody ò fún ilé ní tí ń bíbá yìí. ẹjí kan land ẹjọ ẹjí kí tọ́yìn gbàdé ti sọ fún ẹjí káwọn ní ọ̀sán tinú wọn ká lè gbọ́ àgbọ́yé ètò láyé engage wọn. àwọn àìfi ló tẹ máa engage wọn believe yẹn gangan lèmi ò ó yá go on ẹ̀sán tẹ́ wá fẹ́ sọ. ok ẹ fẹ́ gba nǹkan kó lọ́wọ́ mi ṣe ń gbọ́ nǹkan mo wà nísìnyí ẹ fẹ́ gba nǹkan kó lọ́wọ́ mi ẹ jẹ́ ká zoom adáàdì wà lélẹ̀ má ṣe nǹkan tẹ́lẹ̀ á bá wọn lórí nǹkan ni ká tó gbé Islam wọ̀ sí bíbáyìí ṣe get má bá wọn lórí nǹkan má bá wọn sọ̀rọ̀ ok bí dáàdì tèmi nìṣe dáàdì mi mú wa pẹ̀lú dáàdì mi jọ kàn ṣe ń gbọ́ mo bí wọn léèrè pé bórí kí n sábà bí tẹ̀ fi ń ṣe Islam wọ́n sọ reason fún mi pé nǹkan báyìí la fi ń ṣe Islam pé àwọn ẹlẹ́ni àkọ́kọ́ tó kọ́ gba Islam mo dẹ̀ rí pé ẹ̀gbọ́n wọn tí òun ẹgbẹ́ wọn lélẹ́yìí wọ́n kì í ṣe Islam káwọn tó kún tiwọn má bí ìpínlẹ̀ tẹ́yìn fi ṣe Islam wọ́n sọ reason fún mi ok dádì mi yẹ wọ́n kún wá pé mi ṣe Islam mọ́. ilé fàyọ pẹ̀lú gbogbo eléyìí tẹ̀ ń sọ yìí ní táìmù àwọn èèyàn pọ̀ lọ́ fẹ́ wọlé o. tí bóyá fàyọ ni pé tó bá yẹ fún mi ní nǹkan ẹ mú nǹkan tó dá irú rẹ̀ wá tó dá jọ láti fún mi ní nǹkan àbí ẹ fẹ́ gbà nǹkan kó lọ́wọ́ mi ẹ ní nǹkan tẹ́ máa provide fún mi wọ́n tẹ́ fi máa gbà kó lọ́wọ́ mi. kó sọ̀rọ̀ Alfa Sodiq èmi máa ń láìkí kí àwọn èèyàn listen sí àwọn tá a bá gbé wọlé táwa náà tá a bá dẹ̀ fẹ́ bá wọn sọ̀rọ̀ ìkan tó bá sọ la máa mọrú èsì tá a máa fi fún wọn bẹ́ẹ̀ tá a bá jí kàn sọ tẹnu wọn ọ̀rọ̀ tí wọ́n gan ò lè yé wa débi pé ọ̀rọ̀ tí wàá máa yé wọn anything náà bá fẹ́ sọ ẹja jí kàn sọ so that a máa mọ bí tá a máa ti bring point ibi táwa gangan lọ báyìí sìn jí kàn sọ tẹnu wọn débi pé àwa gan máa mọ question tá a fẹ́ béèrè lọ́wọ́ wọn so ẹjí kan land kan sọ tinú wọn gbogbo nǹkan tó bá fẹ́ sọ ẹjí kan sọ káwa náà wá mú point nínú nǹkan tó bá sọ so èmi wò bó ti yẹ kó rí nìyẹn ẹ ṣe. níjọ́ tí àlùfáà àgbà ti MSS náà ṣe debate níjọ́ ẹ̀ gbogbo kọ́yọ̀ tẹ́ ń bèèrè lọ́wọ́ wọn níjọ́ ẹ̀ mo wà gbogbo kọ́yọ̀ tẹ́ ń wà bèèrè lọ́wọ́ ẹ̀ mo ṣe dá ẹ̀ mo pé wájú mi ó lè má rí ibi dá àti pé kí ní àkàn but kò sí pẹ́sẹ̀ yẹ kò sí kẹ́sẹ̀ kejì nǹkan tí ó dàrú rárá nǹkan tí wọ́n wá lè fojú wò ní tó pé ó ṣẹlẹ̀ sí mi ó ṣẹlẹ̀ sáwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹ fẹ́ fún mi ní nǹkan pé kí n gba nǹkan bí eléyìí àbí ẹ̀sẹ̀ ní nǹkan tẹ́ fẹ́ fi provide ẹ̀ ní nǹkan tẹ́ lè provide fún mi lórí pé ẹ̀ ní nǹkan tẹ́ lè máa fún mi nígbà tí ẹ bá gba nǹkan kó lọ́wọ́ mi tán bó mo sì fẹ́ nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ bílífù tèmi dẹ̀ lé bílífù tó tún wà náà àníyàn tèmi àkídà tèmi lélẹ̀ ìgbàgbọ́ tèmi lórí pé ìsìn mò ń ṣe yìí kí ní iyo bíyá wọ́n ti fi dẹ́rù bà wá o bóyá mo ti fi dẹ́rù bà wá o ṣé ń gbọ́ o bílífù tèmi ni pé kí ní iyo olóma tí n bá kó mi báyìí olóma tún jẹ́ ẹni tó jẹ́ pé ó tún máa dìbì tí mo wà yóò tún jẹ́ kí tí mo wà yìí ó tún dàbí tí mo wà yìí lọ. àwọn tó dẹ̀ fún bàbá wa ní ẹ̀sìn wọ́n fún ọ láwọn ẹ̀rí tí wọ́n fi pé kí ní kọ́ o kí gbọ́n dáàdì wà yẹ pé wọ́n gọ̀ kí pé mo ò ní làákàyè tó wọ́n sọ pé bàbá yẹ tó di Islam yẹ pé bàbá rẹ kò ní wọ́n pé bàbá yẹ tó gba Islam yẹ tó pé bàbá rẹ òmàkan tó ń ṣe nìyẹn tó ìtẹ́ wà lórí rẹ̀ tẹ́lẹ̀ bí wọ́n wà lórí nǹkan tó tẹ́lẹ̀ mọ́ ti wá fún wọn pé ẹ̀wò yìí o ṣe ìyẹn náà dẹ̀ gbèsè làákàyè wọ́n gba Islam kì í wá sí mi náà pé dáa mi ṣe Islam bí jẹ́ pé mo bá tún rí nǹkan tó tún dáa jù lọ irú ẹ̀ lọ bẹ́ẹ̀ yóò ní nǹkan tẹ́lẹ̀ provide fún yàn ju pé kí ni kọ́ ìtì ń bẹ lọ́wọ́ ẹ̀lẹ̀ filẹ̀ lẹ̀ kébí máa pa mí ẹgbẹ́ oúnjẹ fún mi ní ìsìn ẹ̀fẹ́ fún mi lóúnjẹ ẹ wá ní kí n gbé jẹ̀mí kalẹ̀ lẹ̀ ẹ̀dẹ̀ tí ẹ bá gbé fún mi so possible
Sadiq. ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lélẹ́yìí kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ nípa afá kí ni nǹkan tẹ́ ẹ lè pọ̀fẹ́dì nípa afá pé nǹkan afá lélẹ́yìí o. Ọ̀gá o, Mr. Sadiq ẹ jọ̀ọ́, ṣé mo pé tí ń sọ̀rọ̀ for the last few minutes àti jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ now. Ẹ fún wa ní àpẹẹrẹ 5 tá a lè tẹ̀lé lára ànábì. Ṣé get? Because àmọ̀ pàwọ́ àti make claim wa already pé ànábì bò kò sùn, ànábì bọ́ ọmọ kékeré sùn, ànábì bá ó gbé ṣé oko ta ló gbé sẹ́nu ṣé kí ni name boy yẹn náà? Azan àbí nǹkankan. So nǹkan tẹ́yìn máa wá counter nìyẹn ṣe get, because tá bá sọ pé kò ṣe ẹni tó dáa ẹ̀yin lẹ máa wá ẹ sọ pé okay ẹni tó dáa nìyí o ẹ̀rí ẹ̀ nìyí o evidence nìyí o ṣe understand bá ṣe máa engage ní Mr. Sadiq not with emotions lẹ́ ń lò ní ìsìn right now. Kò sẹ́ni tó force yín fẹ̀sìn yín lẹ̀ tẹ́ bá fẹ́ dúró síbẹ̀ kò dẹ̀ sẹ́ni tó ń offer anybody ní nǹkankan bíbá even bẹ́ẹ̀ mi ṣe jẹ́ atheist ní panel yìí kò sẹ́ni kankan lórí live yìí tó ti offer mi come and do this come and do that. Nobody is offering you anything. You're an adult, you are in charge of your own life. Kì í ṣe dandan pé ẹ máa lesson. So ẹ jọ̀ọ́ sir, ẹ jọ̀ọ́ ẹ já engage, ẹ já fi emotions yẹn aside. Ẹ jọ̀ọ́ ẹ fún wa ní àpẹẹrẹ 5 tá a lè kọ́, nǹkan tá a lè fi wo ànábì tá a lè sọ pé yes, truly o, òun ni best example for humanity. Ẹ ṣé sir. Fún àfikún, ẹ sọ nínú ọ̀rọ̀ yín pé ìkọ́ tẹ́yin ṣe yẹn òun lẹ nígbàgbọ́ lórí ẹ̀ pé ó dáa jù. Ìdí tí nǹkan yẹn wá fi dà òun la fẹ́ kẹ́ enlight wa. Èèyàn tẹ́ ń tẹ̀lé ẹ sọ dáadáa tó gbélé ayé ṣe kẹ̀dẹ̀ fún wa lẹ́rìí. Irú bàbá yín tẹ́ sọ pé ó gba ìsìláàmù yẹn sìn. Tá bá béèrè lọ́wọ́ yín, ǹjẹ́ bàbá yẹn lè kálé amúdù kó túmọ̀ rẹ̀? Kò possible. Bàbá yẹn ò mọ kéwú. Ìkan tó sọ fún bàbá yẹn ni bàbá yẹn tẹ̀lé tó fi gba Islam. Ẹ understand? Kò sí kí bàbá yẹn lọ lé kéwú àbí wọ́n mọ èdè Arabic. Wọ́n tàn wọ́n ni. Ẹ̀yin sì àǹfààní ẹ kéwú ẹ̀dẹ̀gbà túmọ̀. Ànábì tẹ́ ń tẹ̀lé ẹ bá wa sọ dáadáa tó gbélé ayé ṣe kẹ̀dẹ̀ fún wa lẹ́rìí. Ẹ ṣé. So Mr. Sadiq ẹ bá wa unmute kẹ́ bá wa sọ̀rọ̀ because tẹ́ bá dẹ̀ fẹ́ engage Alhaji wà nísàlẹ̀ so ẹ jọ̀ọ́ ẹ tètè ẹ ti ń take time wa. Mr. Sadiq ẹ bá wa unmute please. Ẹ ṣé mo ti send yín ní invite láti unmute. Okay, naam ṣé ń gbọ́. Nǹkan mo fẹ́ fún ní àkọ́kọ́ ṣé ń gbọ́ o. Mo níwà tí mò ń wù lọ́kàn ṣé ń gbọ́ o. Ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ náà ló bá máa bá mi sọ láti fi wà burúkú ètí mo ní lọ́wọ́ láti fi sílẹ̀ lẹ̀. Mo ní àjọkàn ti tèmi láti mo fẹ́ fi gbégbèsè ayé mi. Àdókò tí mo dẹ́ fi gbégbèsè ayé mi lélẹ́yìí. Mo rí pé gbà tí mò ń lo ìgbésí ayé bẹ́ẹ̀ tí mò ń lo bẹ́ẹ̀ tí mò ń lo àbíkú pé nǹkan tí. Ẹ jọ̀ọ́ a máa fún yín ní one last chance ẹ jọ̀ọ́ because àwọn èèyàn ń dúró àgbàlagbà ní gbogbo wa àti being question ṣé mo pé yín lè request nobody forced anybody to be up here now you are just being somehow ẹ jọ̀ọ́ sir ẹ dẹ̀ bá wa sọ àpẹẹrẹ 5 tánàbí ṣe pẹ̀lú ẹ̀rí ẹ̀ pẹ̀lú evidence ẹ ṣé sir for the last time ẹ jọ̀ọ́ if not can move on to the next person. Láfikún Mr. Sadiq ẹni sùúrù nǹkan tá à ń sọ fún yín ni pé ẹ lánàbí lẹ ń tẹ̀lé ànábì tẹ́ ń tẹ̀lé yẹn tá bá sọ fún yín pé adigunjalè ni apààyàn ni ọ̀dájú abiyamọ ni ṣẹ́yìn tó máa continue láti tẹ̀lé táwa dẹ̀ fún yín lẹ́rìí. Kò sẹ́rí rí kẹtẹ́ yín ó fún mi tí ó iṣẹ́ ń gbọ́ o kò sí kẹtẹ́ rí kẹtẹ́ tẹ́lẹ̀ fún mi iṣẹ́ ń gbọ́ o tí mi ní tí orí mi ní tí kàrí àbújá pé mo ti gbọ́ rí ṣé pé ẹ̀yin lẹ́ẹ̀ máa fún mi pé ẹ̀yin lẹ́ẹ̀ máa fún mi pé ẹ̀rí kò báyìí fún mi. Ẹni sùúrù ẹ̀yin lẹ sọ pé ànábì lẹ́yìn tẹ̀lé ẹ̀dẹ̀ nígbàgbọ́ lórí ẹ̀ àwa wá ń sọ fún yín pé ẹni sùúrù ànábì ló ṣá júwe Allah fún yín ànábì tẹ́ tẹ̀lé yẹn táwa bá sọ fún yín pé ànábì yẹn o apààyàn ni adigunjalè ni ọ̀dájú abiyamọ ni ṣáde máa fún yín lẹ́rìí ẹ̀ is a wicked man I never see in my life ṣe tó máa continue láti tẹ̀ so ẹni sùúrù ẹ mọ̀ fún ẹni sùúrù àti sọ orí èèyàn táwọn bí jẹ fún yín tẹ́yìn bá wá ní nǹkan tẹ́lẹ̀ fi kántà ẹ̀ pé no ànábì yẹn o is a very good man ẹ understand ẹ fún wa lẹ́rìí ẹ̀ so ẹ̀rí nǹkan méjìlá ni ọ̀rọ̀ wá dàbí Anthony Joshua pẹ̀lú Tyson Fury ni àwọn méjì fẹ́ jà professional boxing làwọn méjì eléyìí máa sọ pé òun máa nu Anthony Joshua máa sọ pé òun máa nà àwọn méjèèjì ń ṣe àti wà lórí feed àfẹ́jà ẹ̀yin sọ pé èèyàn dáadáa l'Ànábì Muhammadu ẹ fún wa lẹ́rìí pé èèyàn dáadáa ni àwa sọ fún yín pé ẹni òfò ẹni àdánù l'Ànábì Muhammadu àwa lẹ́rìí yẹn lọ́wọ́ tàdé máa fún yín
so kò nídìí ẹjọ́ wẹ́wẹ́ ẹ̀yin tẹ́ jọ́ ọmọlẹ́yìn ṣé ànábì kí bá bí báyìí pèsè kan lọ́wọ́ yín ṣẹ́ dá mi lóhùn. ẹni sùúrù ẹ̀yin tẹ́ jọ́ ọmọlẹ́yìn ànábì báyìí ẹ fún wa ní dáadáa tá a lè fi wo àwòkọ́ṣe nípa ìgbésí ayé ànábì 5 question tí ìyàwó ń béèrè lọ́wọ́ yín látẹ̀kọ́ nìyẹn tẹ́yìn ò bá wá ní àwa lè fún yín ní ẹ̀rí pé adigunjalè ní ànábì apààyàn ní ànábì ìka ẹ̀dá iná ní ànábì Muhammadu tẹ́ńtẹ̀lé ẹ̀rí wà lọ́wọ́ àwa so bó ṣe tẹ̀ bá wá lẹ́rìí pé Muhammadu èèyàn gidi ni ẹni tẹ̀ bá dùn tẹ́lẹ̀ fi ṣàpèjú ẹ lè bọ́lẹ̀ fúnra yín kẹ́ máa lọ. bọ́dà mi ṣe ń gbọ́ mi wà bí láti wá argument láti wá kọ́gbọ́n ni láti wá jọ ìtajọ jomi tó rọrọ̀ pé káwọn lè mọ̀ pé wé lélẹ̀ ẹ̀yin sọ fún pé ibi tí mo wà yẹ kì í ṣe wé èmi náà fẹ́ jẹ́ pé wé tí mo wà yẹ ẹ̀yin tẹ́ gbà pé pé ìwé yẹ pé wọ́n kọ pé ànábì pé ó jalè pọ́n pé ànábì pé ó bẹ́ẹ̀ nìkan sùn. ṣàlè lẹ́rí wọn mọ́ kábà because látẹ̀kàn àti ń dúró àtẹ̀tí káyà kankan ẹjọ́. very very important very very important ẹ forí wọn mọ́ kábà. ẹ̀yin tẹ́ ṣé sá mo tiẹ̀ fẹ́ bí wọ́n jẹ́ ẹ̀wẹ̀ wo lọ́la ìkan máa fi fò enjoy your flight to the comment section ẹ jọ please àwọn ẹ̀yin tẹ́ bá wá sókè ẹ má behave bẹ́ẹ̀ yẹn ẹ drop emotions yín nínú comment section tẹ́ bá ti wá sókè ẹ já fi ẹ̀rí sọ̀rọ̀ ẹ já fi proof and facts we don't care about your emotions ẹ jọ Alhaji Kamoli ẹ kálẹ́ sà. àkàlẹ́ o ẹ̀kọ́ àtàrẹ ẹ̀kọ́ gbọ́n ẹ̀jọ́ làgbà fún wa nam mo gbọ́ ìmọ̀. ẹ̀yin ṣẹ́yìn lè fún wa ní àpẹẹrẹ 5 lára ànábì tá a lè tẹ̀lé lénìí. àpẹẹrẹ pọ̀ lára ànábì púpọ̀ náà lẹ́yìn fún ẹ̀yin ti mọ̀ so mi ní láti tún mẹ́rin wá tó pọ̀ mi kò fẹ́ sọ̀rọ̀ 1 or 2 things ní tèmi ni o mi ní láti mẹ́rin wá. Alhaji, evidence is key níbí báyìí. No, ẹjẹ fún yín ní. Now, ẹjọ ẹ má bínú gbogbo ilé. Ẹ̀yin tẹ́ bá wá sókè tẹ́ bá sọ pé a ní fún yín ní evidence, then please next time ẹ má request kò make sense because gbogbo claim táwa make ká ní gbogbo yín wá sókè ní àfihàn yín nínú Quran àfihàn yín nínú hadith ẹ máa sọ pé irọ́ là ń pa even tá bá fi hàn yín ẹ máa sọ pé irọ́ là ń pa so ẹ lè wá sókè kẹ́ wá sọ pé I'm not gonna bring any evidence then you don't have to be here Mr. Alhaji ẹ lè get down with all due respect. ẹ ṣe sùúrù ẹ gbọ́ mi ṣe rí tí bá ní mo mẹ́rin wá ohun tó yẹ yín ti yẹ yín ohun tó yé mi ti yé mi tí bá mi rẹ̀ tún mẹ́rin wá bí pé mo kàn tún fẹ́ mọ́mọ́ dààmú làákàyè mi láti làákàyè tí yín ni. ẹ try láti mẹ́rin wá tẹ́ bá mẹ́rin wá kẹ́rin. mi pé mo kàn mọ́mọ́ fẹ́ dààmú làákàyè tí yín àti tèmi ni ohun tó ti yé wa ẹ̀já jọ máa tẹ́ bá wo owó ọ̀dọ́ tiwa Mr. Alhaji, we need evidence. Allah wife, don't blame this man. Reason is this man take in money. Owó ẹ̀ tó yẹ kó fi build ọjọ́ iwájú àwọn ọmọ ẹ̀ kalẹ̀ ọjọ́ kó lọ fún wọn Saudi ó wá dé padà ó ní kọ́ ọmọ pé òun ní àlejò so irú àwọn èèyàn báyìí number 1 we don't need that here èèyàn tó wọ́n sùn tó kọ́ máa pè wọ́n lálàájì àlejò nílùú bàbá yìí nílùú ìyá yìí kọ́ máa pè wọ́n lálejò so is that make any sense àgbàlagbà a 50 years old man kọ́ máa pè yín ní àlejò nílùú yìí ẹ kówó yín ohun ní ẹ kó lọ fún wọn Saudi ẹ wá lọ rá bàbá níwájú ẹni sùúrù ẹ lọ rá bàbá níwájú òkúta ẹ gbé wọn bá yín kan eyín gòdì mọ́ ẹnu yín ẹ wá dé padà agbọ́ pé lùtẹ̀ lọ wọn ọmọ yín rí wọn ọmọ lẹ́yìn wọn ọmọ náà yín wọ́n lè pè yín lálejò Alhaji ẹ tún wá dé padà sílùú yín ẹni sùúrù ẹ tún wá dé padà sílùú yín ìyàwó yín pè yín lálàájì àwọn ọmọ yín pè yín lálàájì àwọn ará àdúgbò yín pè yín lálàájì àwọn fámìlì yín pè yín lálàájì àwọn businessman yín business woman yín wọ́n pè yín ní Alhaji àlejò náà pè yín yẹn but I don't know báwo náà ṣe gbé ìran Yorùbá débi tá wà yìí ẹ máa wo gbogbo àwọn Pasuma àwọn Saheed Òṣùpá àwọn Táyé Currency àwọn Wàsíù Àyìndé wọ́n máa pè wọ́n ní Alhaji is that make any sense àlejò ní yín nílùú yín ni. Are you a stranger in your father's land? Ẹ wá sọ di title, ó wá ń pè yín ní àlejò ààrẹ nílùú bàbá yín. Ẹ tún wá lò sórí TikTok Alhaji, ẹ wá sọ pé báwo lẹ ti fẹ́ dà lákàyà wa rú? Mr. Akanbi. Àgbàlagbà ní ẹ wá pera yín lálejò. Gbogbo tẹ̀sán yẹn. Ilé òbílẹ̀ bá àlejò sọ̀rọ̀. Gbogbo tẹ̀sán ẹja gbà pé bẹ́ẹ̀ lórí.
torí mi ò fẹ́ ká argue mo fẹ́ kẹ́ mọ̀ pé Àwórì lèmi original gbogbo ohun tí à ń fẹ́ máa fà ń sìn tipẹ́tipẹ́ lọ́n bàbá yẹn ti jọ ń ṣe láti mùsùlùmí o kírísítẹ́nì o àtúndíjẹ̀sí ńlẹ̀ Àwórì o gbogbo apáta la jọ ń ṣe papọ̀ ṣẹ́wọ́n táyà fẹ́ ṣètẹ̀ táfẹ́ máa yà sọ́tọ̀ gbogbo wọn pátá lọ́jọ́ ń ṣe tipẹ́tipẹ́ tàlàfíà dẹ̀ ń jọba tẹ́ bá wo ilẹ̀ Àwórì kò sílẹ̀ Àwórì tẹ́ bá dé láyé tẹ́ bá ṣe rí ibi tọ́wọ́n ìgbàlégún àtégún ti pidán tẹ́ máa rí mọ́ṣáláṣí àbáláyé tẹ́ máa rí ṣọ́ọ̀ṣì àbáláyé ojú kan gbogbo wọn máa ń wà tí ìfẹ́ dẹ̀ ń jọba. Mr. Alhaji sí ẹni sùúrù sí bí Islam ṣe sọ ilẹ̀ Haúsá dà yẹn ṣẹfẹ́ kó wá sọ Àwórì náà dà bẹ́ẹ̀. sẹ́rí ilẹ̀ Àwórì ti wà bẹ́ẹ̀ for long àwa dáyébá bẹ́ẹ̀ ní tẹ́gbẹ́ àbẹ̀dọ́ ń ṣe ẹni sùúrù bí ilẹ̀ Haúsá ṣe wà sẹ́rí àwọn onídìí tán tẹ̀ ń pa yẹn bí báyìí. ìtàn kan ẹgbẹ́ kí n délẹ̀ sẹ́rí ágímẹ̀tà bá wa ágì abẹ́ máa fi da àlàáfíà. Àlejò èmi ò béèrè story lọ́wọ́ yín Mr. Àlejò ìkan táwọn béèrè lọ́wọ́ yín ni pé síbílẹ̀ Haúsá ṣe rí lé ní ìsìn ṣe lè sọ fún wa bíbá yín sí pé ẹ̀yin náà gbàdúrà kí Àwórì orí bẹ́ẹ̀ the next 2 years. sẹ́yìn bìlífù pé ṣẹ́pẹ́lẹ̀ Haúsá odidi state kan wà àbí local government kan jẹ́ pé púpọ̀ láfẹ́ sọ pé mùsùlùmí ni wọ́n pọ́nbélé ẹ sọ bí tíwẹ̀ wà nílẹ̀ Yorùbá jẹ́ pé gbogbo local government kan mùsùlùmí ni wọ́n. in the next 2 years ṣe gbàdúrà kí Àwórì kó dàbí ilẹ̀ Haúsá. sẹ́yìn bìlífù tèmi sọ fún yẹn gbọ́ yìí o ní bílẹ̀ odidi local government kan ilẹ̀ Haúsá mùsùlùmí ni wọ́n pọ́nbélé tẹ́lẹ̀ Yorùbá wà yìí ṣá lè rí irú ẹ̀ ńlẹ̀ Yorùbá wà yìí tó bá jẹ́ pé the whole local government mùsùlùmí ni wọ́n pọ́nbélé. ẹ bá dé lọrin mùsùlùmí ní gbogbo wọn kò sálàáfíà ìlú tọ́mọ àlè pọ̀ jù sí ẹni sùúrù ìlú tọ́mọ àlè pọ̀ sí jù nílẹ̀ Yorùbá Ìlọrin. wọn àpẹẹrẹ mò ń gbọ́ yín. Ìlọrin mùsùlùmí ló pọ̀ the 99% wọn they are Muslim. gbogbo ala mọ̀ pé ọmọ àlè lọ́pọ̀ jù mẹ́. but ọmọ àlè ẹni accept yẹn gbogbo ala mọ̀ pé ní ilẹ̀ Yorùbá o ní ilẹ̀ ìbéèrè tẹ́ mi béèrè lọ́wọ́ yìí ni pé Mr. Àlejò ẹni sùúrù bẹ́ẹ̀ ṣe wà yìí in the next 2 years ṣe gbàdúrà kí Àwórì rí ilẹ̀ Haúsá ṣe rí yẹn. sẹ́yìn ẹ̀yin ti sọ tí mo dẹ̀ gbọ́ yé sẹ́yìn àti local government kan lè Yorùbá ẹjọ́ Akànbí tí wọ́n bá fẹ́ engage lórí topic ẹ má tẹ̀lé wọn débẹ̀ yẹn distraction ní sẹ́rí nísìn wọ́n kọ́ distract wa ni ẹjọ́ ẹ̀yin alpha ẹ̀yin customers mi tẹ́ bá ti wá sókè tẹ́ bá mọ̀ pé ẹ̀ ní engage tẹ́ bá mọ̀ pé ẹ̀ ní engage with evidence from your scriptures from your Quran from your sunnah ẹjọ́ ẹ má request mọ́ because a fẹ́ wá learn níbí báyìí ni gbogbo yẹn distraction ni. We don't need distraction. We are here for serious business. Human beings' life is at risk. She understand? So no time for joking and crying and killing. Àwọn moderator ẹ má gbé tẹ́ bá gbé Abdullah yẹn wá sókè. Máa pàṣẹ fálà lálẹ́ yìí. Máa pàṣẹ fálà lálẹ́ yìí. Ẹ jọ̀ọ́ ẹ má gbé Abdullah yẹn wá sókè mọ́ ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ kó máa ṣe wọ̀nrọ̀wọ̀nrọ̀ nínú comment section bó ṣe máa ń ṣe ẹ jọ̀ọ́ ẹ ṣé. Mr. Alta Protech ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ mà. Okay, Shento Soroton says, Allah's wife, right? Sallallahu alaihi wasallam, yes, sir. Right? Former Allah's wife. Ati what together, yeah. Outer Protect, Hello, okay, all right. I have an information, a very important information to share. And what it might make sense and it might not, but I just feel I need to share it. Now, I believe that this message is going far. It's really, really going far. And one of the reasons go far, there is this moshalasi to one near street in me. I stay in Lagos. To bá ti di 5:30 by, they are always crying in the morning. Allah Akbar when Oma conky gone. And for about 2 months now, 2 months, me go anything anymore. Honestly speaking, so I had to walk up to one of them. To man share asala. Is there asala or I don't know? Because man share ro. Mo abere pe ah. Because I'm go lara ro ye. Kí ló ṣẹlẹ̀? Why did this message stop coming? Why did I not hear it for some time now? And he said they are trying to clarify some things, and I discovered that the excuse then here for me could really worry. So I just assumed that the message is really spreading. And some people even here in Lagos,
they've been really talking about MSBABA and the courts. Now, this information I want to share, please, I want to suggest that we get a drone. Can get a drone. Drones that can distribute flyers and drones that can fly banner in every state of the Southwest zone. So we can get one for Lagos, one for Ogun, one for Ondo, one for all these Southwest states. Now, in order to achieve this, I know this message is spreading very well, but in order to expedite things and to make it go more viral, we need to get these drones. Those drones can fly banner at a very low altitude. Now, a very, very unique caption can be on that banner. The drone everything fly, just something like Yorubarunu, and on each to fly, to distribute tracts. You understand? Those drone can display messages like when MSBABA and the courts are coming live, or vital information. I got distribute flyers and drones that can fly at about minimum of 3 miles. So in order to achieve this, we need to raise fund. I am willing to commit to that assignment. So Taba raise funding, it should be an open donation that everybody is going to know. And when we're about to order these drones, everybody should be in the know. The prices should be reviewed, because I have been in a lot of groups and I know how funds are mismanaged. Money is a very, very terrible thing. And, because of trust. So this is just what I feel, so that we can expedite, you understand? So that our mothers and fathers in the villages can get this message and, they can tune into programs when they receive tracks like this. So that's just what I have to say. It's good initiative, but Boshima work is another thing now. But more getting, sir. Okay. Sorry, Baba mi, I'm a sister. I'm a get back. See, sister, she jo. I'm about program no. Work pẹ̀lú wa now. You're always with us. I'm a lojo. I'm a worry. I'm a get back. See, sir. In kote yo ṣe kota le dede so nsin èyàn láti jókòó ká jọ gbèrò. Understand? Ká wo taba gbèrò sọ́tún tá ro kí ló máa ṣẹlẹ̀. Taba ṣe kí làwọn kan tá máa ṣe so. No. Share message to my it's not share message to my go against religion. No. I think I forgot to say that, because I know this part is a very crucial part, and Koma will cause a religious crisis. You understand? That is just what I wanted to say. Koishe message Toma cause a division in religion. No. You understand? So we can think towards that direction about caption and whatever message you want to put. So that's just no problem. It's all the same. No, I'm an Latin no ni. I'm don't understand. O ṣe contact con le dédé sọ bẹ́ẹ̀ yẹn a máa lọ ṣiṣẹ́ lé lórí àwọn tó máa jókòó tó máa ṣe meeting so a máa get back since tó jẹ́ pé iṣẹ́ yín ni ẹ mọ̀ ń pa ẹ lè carry it out, so ẹ má worry, I get back since. All right, it's okay. All right, take care. Bye. Hello. Yeah, fa wa disu. Yes, sir. Ẹ kú ètò. Lo aloto. Ṣé Muslim ni? Bẹ́ẹ̀ ni. Alawa ba yide. Yeah, mo wan be bye. All right, Mr. Ali Sunna. Ṣé Islam ten tẹ́lẹ̀ ṣé ẹ̀yin feel bẹ́ẹ̀ ni pé ó wà compatible pẹ̀lú humanity ẹ jọ̀ọ́? Bẹ́ẹ̀ ni ma. Ẹ feel bẹ́ẹ̀ ni pé ó wà compatible? Bẹ́ẹ̀ ni ma. Okay. Tí ọmọ yín bá jalè, kí lẹ feel bẹ́ẹ̀ ni pé right punishment ẹ máa fún? Mo máa nà kó ba lè má ṣe rẹ̀ mọ́. Ṣé lè gé ọwọ́ ẹ̀? Mi ní gé ọwọ́ ẹ̀. Why tẹ́ ṣe ní gé ọwọ́ ẹ̀? Torí pé mo ní ká gé ọwọ́ rẹ̀. Okay, ṣé tẹ́ bá gé ọwọ́ yẹn ṣó máa wà extreme tó máa ti pọ̀ jù? Torí pé Quran ní ká gé ọwọ́ rẹ̀. No, ẹni sùúrù. Mo ní tẹ́ bá gé ọwọ́ yẹn ṣé ó wà extreme lójú yín? For example, ọmọ mi jalè, ó wá ní kẹ́ gé ọwọ́ yẹn. Ṣé ẹ̀yin feel bẹ́ẹ̀ ni pé ó ti pọ̀ jù? Is it too extreme? Gbà tí ó lọ jí nǹkan gbé níta, gbà tí ó lọ jí nǹkan gbé ní, tó ń bá lọ jí nǹkan gbé níta, ìyẹn ọ̀tọ̀. Ìsì mo máa ṣèdájọ́ lé lórí, ẹni tó gbé nǹkan rẹ̀ ló máa ṣèdájọ́ lé lórí, Ọlọ́run má jẹ́ ká bímọ olè. Okay, kí ni Allah sọ pé kẹ́ ṣe fáwọn olè?
Ọlọ́run sọ nígbà tó Ọlọ́run sọ níbẹ̀ Allah kò sọ pé ẹjọ mo lo Allah specifically so ẹjọ sátẹ bá ń dá wa lóhùn because I need láti differentiate Allah and Ọlọ́run so kí ni Allah sọ wípé ká ṣe fún àwọn olè. ẹjọ́ màbí ṣé méjì ẹ yàtọ̀ síra wọn ni. Yes, wọ́n yàtọ̀ mo lè explain yẹn lẹ. Báwo ló ṣe yàtọ̀? No, ká tó explain bó ṣe yàtọ̀ ẹjọ sá ẹjá focus lórí nǹkan tẹ́mi àti yín sọ kí ni Quran or kí ni Allah sọ fún yín kẹ́ ẹ ṣe fáwọn olè. Allah subhanahu wa ta'ala kò ní kẹ́ gé ọwọ́ àwọn ọmọ yín tí ó jalè. Ok, ẹ já lọ sínú Quran. Ẹ jọ̀ọ́ ẹ gbé mi sí big skin. Ẹ máa gbọ́ ẹ̀yin kọ́ máa kábẹ̀ yẹ fún mi ṣẹ́ ń gbọ́. Èmi kọ́ ni mo máa kà mo kàn máa gbé sí bẹ́ẹ̀ni tó bá lọ jalè níta kẹ́ gé ọwọ́ ẹ̀ mi gẹ́ lè gé ọwọ́ rẹ̀ fún ara mi. Mo ti gbọ́. Mo mọ̀ pé ẹ ní humanity nínú yín so tẹ bá lè gẹ̀yàn lọ́wọ́. No, because criminal act ẹ̀dẹ̀ ń sọ ẹbẹ́ nípa pààyàn ni èmi náà gé lọ́wọ́ ẹ̀dẹ̀ ní ẹ̀rí nǹkan kan tó wrong pẹ̀lú ẹ̀ ni. Kí ló ń ṣe yín náà? Ẹ má bínú ẹ má gbọ́. Ẹjọ́ gbogbo lé ojú kan àkáǹtì ojú kan yẹn jọ moderator ẹ má drop wọ́n fẹ́ wá béèrè àwọn questions oríṣiríṣi tí ó ń rú wọn lójú ẹjọ́ so tá bá ti attend sáwọn tá attend tó bá ti kàn wọ́n á tan mic wọ́n á dẹ̀ béèrè àwọn questions wọn so Mummy of Kufar wà níbí wọ́n máa dá yín lóhùn ancestor wà níbí tí wọ́n bá ti ń kà ní Gẹ̀ẹ́sì wọ́n á máa bá yín tú lédè Yorùbá then ojú kan mà tí wọ́n bá ti ń tẹ́ bá ti ń béèrè question tó bá ti ń fún yín ní references ẹjọ́ ẹ máa kọ́lẹ̀ ẹ jẹ́ kí pen àti paper kó wà nítòsí yín ẹ máa kọ́lẹ̀ kẹ́ ẹ lè lọ check ẹ̀ fún ara yín torí àwọn kan sọ pé Kùránì tá à ń ka irọ́ ni Kùránì fake ni bó tilẹ̀ jẹ́ pé wọ́n mọ̀ pé òdodo ni so ẹ̀yin náà lè yẹ̀wò ẹ lè rí pé òdodo ni so ojú kan tó bá ti kàn yín wọ́n máa sọ fún yín pé kẹ́ tan mic so ẹ dẹ̀ máa béèrè àwọn questions tó bá fẹ́ béèrè so go ahead Mummy of Kufar ẹ ṣé. Ẹ ṣé and gbogbo ilé ẹjọ́ please continue to power tap ẹ bá wa tap ẹ bá wa share live yẹn tẹ́ bá ti send the heart me sí MSBABA ẹ bá wa send the heart me ẹ máa join community yẹn straight away. Now Mr. Alisuna ìgbà tẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ ẹ sọ pé Quran àbí Allah kò ní pé ká gé ọwọ́ wọn ancestors ẹjọ́ ẹ bá wa gbóhùn sókè à ń ka Surah Al-Ma'idah Quran chapter 5 verse 38. Ẹ ṣé gbogbo ilé thank you for the gift for everybody ancestors ṣe wa ń bẹ. Ganu síbi ìyá mi. Okay, yes, ma'am. So, Amaka Surah Al-Ma'idah, ayah number 38. Only, as for your male and female thieves. Wọ́n ní this is Quran 5 ayah 38. Ó kà báyìí wípé wọ́n ní fún àwọn ọmọ ọkùnrin yín àti àwọn ọmọ obìnrin yín tí wọ́n ń jalè. Cut off their hands for what they have done. Wọ́n ní kẹ́ mú àdá àbí ọkọ́ àbí gbogbo tó bá lè fi ṣá nǹkan ẹ gé ọwọ́ wọn kúrò. A deterrent from Allah, and Allah is mighty and wise. Àbí tí wọ́n bá a deterrent from Allah tí wọ́n gbọ́ ti Allah dẹ̀ ni ẹni tó lágbára jù tó dẹ̀ ní ọgbọ́n jù. Ẹ ṣé ancestors. Now, Mr. Alisuna, ìgbà tí mo kọ́kọ́ bi yín, mo sọ wípé ṣé Islam wà compatible? Ẹ jọ̀ọ́ ancestors, kí ni compatible ní Yorùbá? Bá mo ṣe lè sọ Yorùbá. Tó bá ìjọmọ ènìyàn mu. Ṣó bá humanity mu? Ẹ sọ wípé yes. And the thing is, èmi mọ̀ pé mi jalè rí láyé mi. Sisters mi àti jalè rí. Èmi feel bẹ́ẹ̀ ni pé punishment yẹn ó ti pọ̀ jù fún action yẹn, ṣe get. Èmi feel bẹ́ẹ̀ ni pé tó bá ń jalè ó yẹ ká rehabilitate ẹ̀ ni. Báwo la ṣe lè kọ́, báwo la, tó bá need the mental health therapy, anything tó bá need ẹ fún. Because a ní bọ̀bọ̀ kan ó wà lórí news. Bọ̀bọ̀ yẹn olówó ńlá ni but ó like kó máa jalè. Àwọn nǹkan tó dẹ̀ ń jí yẹn petty kinní ni. So ìgbà tó wá gbé lọ mental hospital wọ́n rí pé àrùn kan wà lọ́pọlọ. Kì í ṣe pé ó fẹ́ mú kinní yẹn. Ó kàn enjoy the feeling, the thrill. Ṣé máa mú mi wọ̀n ní mú mi adrenaline ló ń pè. Ṣé understand? So now Mr. Alisuna, ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí àyà yìí because initially ẹ sọ wípé Allah ò ní kẹ́ gé ọwọ́ wọn but a ti rí nínú Al-Qur'an yín pé Allah ní kẹ́ gé. So ẹ bá wa dá sí ẹ ṣé sà. Náà kò ní bàjẹ́ fún wa ṣé mọ ilé kìí ṣe nǹkan tó dàrú rárá àwọn bí ọlọ́run bẹ̀rẹ̀ dàrú kó mọ̀ ṣe ká bímọ olè ntẹ́ẹ̀ka yìí mo àkọ́kọ́ ni pé tí n bá sọ̀rọ̀ ẹ wà ní bíbẹ̀ láti gbọ́ tí n bá sọ tó bá wá engage nìkan tẹ́ ń sọ
mo máa gbọ́ yín as long as tẹ́ bá mú ẹ̀rí wá ṣe rí pé ìgbà tẹ́mi claim pé Allah ní kẹ́ gé ọwọ́ wọn èmi lọ gbé ẹ̀rí síta fún yín kì í ṣe pé kẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ gbogbo nǹkan tẹ́ ń sọ ẹ máa need láti back ẹ up as long as èmi ò ń ṣe ẹni tó ń parọ́ tẹ́ bá back ẹ up tó bá jẹ́ pé mo wà incorrect máa apologize máa ní pé I'm sorry ṣe understand. ṣé tí n bá fi Quran sí kí n máa fi back ẹ àbí mo fi hadith back ẹ ǹjẹ́ gbọ́ tó pé ǹjẹ́ gbọ́ kan tí n bá sọ. Ta alisuna, wallahi tallahi, when you bring evidence for me, I go accept them. Now, so we pay Allah. Ẹ má búra pẹ̀lú Allah, ẹ búra pẹ̀lú nǹkan tẹ́ different nínú rẹ̀. Wallahi tallahi. Tẹ́ bá gbẹ̀rẹ̀ wá. Ẹ má búra pẹ̀lú Allah. Ẹ má worry kò yẹ kó kàn yín because ẹ̀yin kọ́ ni Allah, ṣe understand? Ẹ̀yin ẹ tẹ́jú sí nǹkan tá à ń ṣe, ẹ ṣe sà. So, ẹ fún wa lẹ́rìí pé nǹkan tí mo mú wá yìí o, Allah sọ pé rárá o, ẹ má gé wọn lọ́wọ́ o. So, ẹ fún wa ní nǹkan tó contradict nǹkan tẹ́mi mú wá, ẹ ṣe sà. Tí ọmọ yín bá jalè ṣé ń gbọ́ Mo gbọ́ yín. tọ́mọ bá jalè ọmọ wa jí nǹkan bí ó jí bisikíìtì ọ̀ ó jí owó tó fi sí bíbẹ̀ ọmọ tó bí náà fó bí finú ara rẹ̀ bí ǹjẹ́ èyí lè mọ́wọ́ ara rẹ̀ èyí lè mọ́wọ́ yín kẹ́sì fi gé ní ọwọ́. Ẹ̀yin lẹ sọ pé ẹ̀yin lè gé ọmọ yín lọ́wọ́ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ èmi ò ń ṣe olórí burúkú tí màá géèyàn lọ́wọ́ a'udhu billahi minash shaitanir rajim. Naam àwọn kan yẹ kò pọ́pà torí pé Allah subhanahu wa ta'ala nígbà tí ń sọ̀rọ̀ àyà ẹ̀ kò ní ọmọ tó bá ti jí bisikíìtì ẹ̀gẹ́ lọ́wọ́ ó lè ní nǹkan tó lè jí tágbé kí dájú o ó ní láti gé lọ́wọ́ ẹ sì máa ṣe wá sí fún Alisuna tó bá jí ẹyin àbí fúláwà ńkọ́. ẹ lè gé lọ́wọ́. Ṣé kí n gbé àdìsí yẹn wá fún yín kẹrí ibi tó ti géèyàn lọ́wọ́ for stealing egg and flour ṣé kí n gbé wá síta fún yín. Alisuna nǹkan tí mò ń try láti bá yín sọ ni wípé ẹ rí pé ẹ̀yin náà deep down ẹ mọ̀ pé kò right because mọ́mí mi ò teach mi láti jalè gbogbo bí tí mo ti ń jí biscuit àti sweet ní ṣọ́ọ̀pù yẹn ìgbà tí mo ń lọ high school kì í ṣe màmá mi lọ kọ́ mi ṣe understand my mother raised me well but you need to understand pé àwa ọmọ amadé stage kan ọmọ tèmi náà ìgbà tí mo bí baby now ó ti ń disobey already even at the age of 6 nǹkan tó yẹ kó ṣe but that is life so mọ́mí tèmi ló kọ́ mi láti máa jalè mo wá ń bí ní ìsìn Mr. Alisuna tẹ́yìn bá feel bẹ́ẹ̀ ni pé punishment ti harsh jù then why do you follow ẹ̀sìn tó ní kẹ́ máa géèyàn lọ́wọ́ in the first place. ǹjẹ́ ọlọ́run mẹ́sàn-án ibi ìbàdí ọlọ́run mẹ́sàn-án pé ẹgẹ́ ọmọ ọdún báyìí lọ́wọ́ káàsùn pé bí wọ́n ṣe dàgbà tó ní ìsìn mo tún wọ́n lọ ń jalè ok mo wá lọ jí nǹkan níta mo wá jí nǹkan lọ́dọ̀ yín kí ni ìdájọ́ tẹ́ máa ṣe fún mi. Mr. Alisuna mi ní gẹ̀yìn lọ́wọ́ èmi ò believe kí n gẹ̀yìn lọ́wọ́ because tí bá ti gẹ̀yìn lọ́wọ́ yẹn mo ti gba opportunity lọ́wọ́ yín nìyẹn mo ti gba ẹ lè ní chance kan láti ríṣẹ́ bóyá ọwọ́ yín máa wà missing ẹ̀ ní lè ṣiṣẹ́ yẹn so èmi ò feel bẹ́ni pé kọ́ gẹ̀yìn lọ́wọ́ ni so Mr. Alisuna mo ń bí yín again báwo ni Islam ṣe bá humanity mu because when you call yourself a humanitarian it means that you care for human beings. Ṣé ẹ lè explain bí àyà yìí báwo ló ṣe bá humanity mu? Ṣé ẹ mọ̀ pé mo sọ fún pé mo máa gbé hadith ibi tó ti jí ẹyin péré àti flour wọ́n dẹ̀ gé wọn lọ́wọ́. And ẹ wá ń bi wá pé nínú Islam ṣé wọ́n máa gé ọmọdé lọ́wọ́ ni? Guess what? Nínú Islam criteria tó fi ń determine bóyá nìkan ti dàgbàlagbà ó different sí science ọni tó bá ti ń ṣerun lára tó bá ti ń have wet dream ṣe understand so bẹ́ẹ̀ ṣe ń gèjì àgbàlagbà nínú Islam ó different from science. She understand so yes wọ́n lè gẹ̀yàn lọ́wọ́ ó lè jẹ́ ọmọdé but ọmọdé yẹn bá ti rí for example bóyá gẹ̀yàn ó ti bẹ̀rẹ̀ sí ń ṣe nǹkan oṣù nínú Islam yìí ẹ ti pè lágbàlagbà nìyẹn she understand so Mr. Alisuna ẹ ṣàlàyé fún gbogbo ilé báwo ni àyà yìí ṣe wà compatible with humanity and community. If you can put me for big screen there is one young boy ní ilẹ̀ Haúsá tán gé ọwọ́ ẹ̀ torí pé ó jí 100 fún gbé òun lélẹ̀. Alisuna ẹ jọ̀ọ́ ẹ bá wa unmute kẹ́ respond wọ́n dẹ̀ ti gbé picture náà wá fún yín ó ń ṣẹlẹ̀ ẹ lè sọ pé kò ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ it is happening and irú nǹkan tá a fẹ́ ní community wa nìyí is barbaric tẹ́ bá gé gbogbo ọmọ lọ́wọ́ tán ta ló máa ṣiṣẹ́ how would they fend for themselves ta ló máa sanwó physiotherapy ta ló máa sanwó prosthetic kò worth ẹ o to me o ẹ lè bá wa dá sí Mr. Alisuna ẹ bá wa unmute. Mr. Alisuna, ṣé ẹ mọ bó ṣe ń unmute mọ ni ẹ máa tẹ kíní microphone tó wà lórí screen yín yẹn náà ẹ jọ̀ọ́ ẹ tètè àwọn èèyàn ń dúró. Náà olè ò ní nǹkan tó fi ń ṣèdájọ́ olè ìwé tó pé kẹ́pọ̀ olè ẹ pa olè
ó ti yẹ bọ̀ kí ẹ sọ pé òun wà máa jalè ní 3 years 8 years 9 years Islam ò ní kí ẹ lọ pa wọ́n. mi sọ pé Islam ní kẹ́ pa wọ́n. Islam ní pé as for your male and kò female ní ẹ lọ bí ọ̀rọ̀ wọn. Mr. Alisona, okay, kí ló wà lórí screen nísìnyí? Ṣé èmi mo kọ Quran ni? kẹ́hìn tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan tàbí pé kí tó sọ kẹ́hìn tó bìlìfù nínú ẹ̀ àbí pé kẹ́hìn tó nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ wípé ẹ bá tó wọnú Islam kẹ́hìn tó ní bìlìfù nínú ẹ̀. ẹ jọ dẹ máa lo làákàyè tẹ́ bá ti wá sí. ìlú àmọ́ sọ lẹ́nu báyìí ẹ̀ á pé tí bá sọ ẹ ti gbàgbọ́ kò lè gbàgbọ́ tó ní tẹ̀ ní bìlìfù nínú ẹ ni. ẹ jẹ́ abẹ́lómi sọ̀rọ̀ ẹjọ́ èmi fi gbọ́n pé Islam máa ń da brain èèyàn rú simple comprehension conversation wọn ò ní kẹ́ gé lọ́wọ́ kí ló wà nínú Quran kí ló wà lófin Sharia yín ẹjọ́ tẹ́ bá ti ń wá sókè àwọn intelligent slave of Allah ní kẹ́ máa gbé sókè MSBABA ẹjọ́ ẹ ṣe sá ojú kan ẹ kalẹ́ o. Ẹ kalẹ́ o. Kalẹ́ mama. Thank you so much. In a way, I don't know if my voice is loud enough because I'm trying to clean my voice in a way. But Stefan got me a conjecture. Fantastic. Elédùmarè á jẹ́ kẹ́ pẹ́ fún wa. Gbogbo yín lápapọ̀ ẹ ṣeun gan ni. Actually, it's been a while before Kinto come across this page that I've been in my own constant research. And I have my own reservations, even though I'm still, because of some circumstances beyond some control right now. Nevertheless, just some few things that I have to ask. Okay? What is the evidence that truly Prophet was a gay during his lifetime? Ṣé ó dà pé story MSBABA ṣe ní story Al-Zut yẹn? Okay, mo dẹ̀ ń ṣe fídíò kan lọ́wọ́. Èmi ò ní evidence ẹ̀ lọ́wọ́. Mo ń ṣe fídíò kan lọ́wọ́ ancestor ṣé tí máa send ẹ̀ sí yẹn lè gbé jáde. Báwa gbé jáde ancestors. MSBABA lè send ẹ̀ sí mi. All right, máa send ẹ̀ sí mommy of Kufar. Okay, so I'm send ẹ̀ sí mi náà MS. Okay. Then again, of course, wọ́n sọ wípé ó ṣàgbé kíní ọkùnrin sẹ́nu. So is it also under the gay concept? Ṣé ibẹ̀ náà ṣe ni? Gay la máa pè é tẹ́ bá gbé nǹkan ọmọkùnrin sẹ́nu ẹ mọ̀ tẹ́ bá jẹ́ ọkùnrin. Bẹ́ẹ̀ni ó gbé nǹkan ọmọkùnrin Hasan ló gbé sẹ́nu máa drop ní máa send yẹn náà sí. Okay, then kí ni evidence pé o lè ní? A gbé gbogbo ẹ̀ wá. A gbé every single thing la máa gbé wá. Okay, then kí ló dé tí wọ́n ṣe sọ wípé sorry, I'm a bit nervous. I think I take time, mama. Go easy. Take time. I'd like to take a pause for now, please. Ma mute yín for now, ma. A gbé gbogbo ẹ̀rí yẹn question mẹ́ta tẹ́ ti bí wá. A gbé gbogbo ẹ̀ wá sókè. Tẹ́ bá dẹ̀ ní any more question. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ káyà yín já. Ẹ jọ̀ọ́, kò sí àlìjánà, kò sí àlìjahannam ní anywhere. Tẹ́mi bá ní F Allah nísìn, kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Àwọn ẹrú Allah ló máa wá kógun bá mi. Allah ò lè ṣe nǹkan kan. Ẹ jọ̀ọ́, ẹ calm down. Ẹ má jẹ́ káyà yín já. So the first one tá ń dúró dè ní story of Al-Zut. Báwọn àǹjọ̀nú ṣe kó fún Ànábì Muhammed wa sallallahu alayhi wa sallam. Àwa kọ́ la kọ ìwé, a máa fún yín evidence ẹ lọ kà á fúnra yín, ẹ dẹ̀ wá confirm. So nǹkan tó máa ṣe fún mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. So ẹ má bínú mà, a kàn dúró fún okay, mo ti ní evidence lọ́wọ́. Sẹ́yìn ti gbé dé ó yá ẹgbẹ́ra yín sí big skin. Power tap. Ancestors, I choose another green screen so that I fit into the screen. Ẹ jẹ́ ká fi àsìkò yí power tap ká gbé dé 1 million. So a ti wà ní 1.7k ní ìsìn báyìí lórí viewers wa ẹjọ́ gbogbo lé. Ẹ má ká dáwọ́ dúró jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Mo máa rí screenshot ẹ̀. Nídìí ajá o máa pè yìí. Máa rí screenshot ẹ̀ ṣe fún mi some minutes. Ancestors, mo rí pé bó ṣe layout ni ló ń cause issue wà bẹ́ẹ̀ lọ́dọ̀. Mo máa rí ṣe é sìn. Hold on fún mi just 1 minute please. Unless ẹ bá ní fún méjì ẹ máa fẹ́ ọkàn show ẹ. So èèyàn kan lè gbóhùn sókè kí everywhere kan máa quiet. Of Kufaru can do that. Baya accessor tí mo dada. Sorry, picture yẹn náà ni mo ń try láti ṣe. Ó kéré o. Ó kéré, èmi náà tún lọ rí screenshot ẹ̀ ń sìn. Ó short. Okay. The other phone mi dẹ̀ wà lókè. Okay, má worry. Bóyá màá sáré ṣe yẹn mo kàn fẹ́ sáré send àwọn
reference yẹn ni pé so màá sáré bá yín ka ẹyọ kan yẹn ṣe get torí fóònù tó wà lọ́wọ́ tèmi pé méjì so ó máa easy. Kéré bọ̀ máa gbéra mi sórí big screen so that mọ́mí wa ń bíbá wọ́n á rí evidence yẹn inú ìwé tó wà. So inú ìwé tó wà ní Musnad Ahmed ẹ̀jọ̀ ẹ bá wa screenshot mọ́mí wa. So tẹ́ bá rí ó ní Musnad Ahmed Hadith 3783 volume 4 pages 33 to 35. The book was written by Ahmed ibn Hanbal. That's the school of Hanbali. One of the 4 imams nìyẹn. 3788 Musnad Ahmed 3788. So mo fẹ́ try láti send ibi tí ó ti gbé nǹkan ọmọkùnrin Azan náà sẹ́nu but kí n sáré gbéra mi sí big screen so ká sáré ka ilé kí n tó ṣe yẹn. All right. All right. So here is the hadith. So he hadith Musnad Ahmed 3788. So our ancestor olówó èkó sìnbí ó ní Abdullah related but tàbí mommy of Kufa Ṣé kémi kà kẹ́yìn máa tú? ẹ̀ka Okay, ó ní Abdullah related. Abdullah ló ń ṣàlàyé. The messenger of Allah sallallahu alaihi wasallam sent for me. Ó ní Muhammadu òjíṣẹ́ Allah ó ránṣẹ́ pé òun. So we set out until I reach such and such a place. Àwọn wá jọ jáde títí táwọn fi dé ibì kan. And he traced a line for me and told me. Muhammadu wá ya ìlà fóun ó wá sọ fóun pé. Stay between the 2 edges of this. Dúró má kọjá ìlà tí mo yà fún ẹ yìí. Don't go outside of it. O gbọ́dọ̀ jáde kúrò nínú ìlà tí mo yà fún ẹ yìí. If you go outside of it, tó bá jáde kúrò nínú ìlà tí mo kà fún ẹ yìí. It's over for you. Ó ti tán fún ẹ nìyẹn o. Abdullah said. Abdullah ṣàlàyé. And so I stayed there. Ó wá dúró nínú ìlà tí Muhammadu yà fún. Then the messenger of Allah went off a stone's throw away or a little further. So Muhammadu bá lọ síwájú ibi tẹ́ bá tiẹ̀ sọ òkú ẹ lè dé ibi tí ó lọ yẹn ó lọ síwájú ó tẹ̀síwájú díẹ̀. Then he, the narrator, mentioned a group of male members. Abdullah wá ń ṣàlàyé pé báwọn ọkùnrin kan bí wọ́n ṣe jáde nì. Men who looked like the Zoot people. Àwọn ọkùnrin yìí wọ́n dàbí àwọn Pakistani yẹn àwọn náà pè ní ará Zoot. As Afan said, Allah willing. Bí Afan náà ṣe ṣàlàyé báwọn ènìyàn ṣe rí. With no clothes on. Àwọn ọkùnrin tó jáde yìí wọ́n ò wọṣọ ìhòòhò náà wà. But I did not see their genitals. But òun ò rí nǹkan ọmọkùnrin wọn bó ṣe ń bọ̀ látọ̀kan bọ̀ àmọ́ ìhòòhò náà wà. They were tall and scrawny. Wọ́n ga wọ́n jẹ́ síngbọnlẹ̀ nǹkan ọmọkùnrin wọn ó gùn dáadáa. And they came and started to ride the messenger of Allah. Lọ́n bá wá lọ́n wá bẹ̀rẹ̀ sí gbà sí fún Muhammadu láti ìdí wọ́n gbà sí ihò díẹ̀ lọ́n bẹ̀rẹ̀ sí gbà sí fún gan ní kíkankíkan Muhammadu dáwọ́ tẹ́lẹ̀ ní ọ wọ́n gbà sí fún gan. And the prophet of Allah began to recite to them. Bí wọ́n ṣe ń gbà sí fún ẹ̀wọ̀n pé kò yìí sí Muhammadu bẹ̀rẹ̀ sí pariwo Ya Allah Ya Allah Ya Latif Ya Latif ó bẹ̀rẹ̀ sí kà fún wọn ó bẹ̀rẹ̀ sí pariwo. And they started to move closer and lean around me. Bí wọ́n ṣe ń gbà sí fún Muhammadu yẹn kíkan Muhammadu ń fi ọwọ́ yẹn rá síwájú ó wá fẹ́ débi tí Abdullah wà. And get in my way. Wọ́n fẹ́ bọ́ síbi tí Abdullah yẹn tó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí ibi tó wà. And I become intensely terrified of ẹ̀rù tí wá ń ba Abdullah pé bọ́n ṣe ń bọ̀ ìṣe kì í ṣe pọ́n tó máa wá ṣe the same thing fún òun náà ẹ̀rù tí ń bà. And so I sat down. Abdullah bá sáré jókòó because tó bá pòrí dúró lówó àwọn àgbọn sáré tẹ orí ẹ̀ síwájú wọn á gbà sí fún ó sáré gbé ihò díẹ̀ ó sáré gbé jókòó pé ẹ má bàdí mi jẹ́ ó jókòó sílẹ̀ ńlẹ̀. And when the morning came. Wọ́n dó mú ọmọdúnmọ̀jú ni nígbà tílẹ̀ máa mọ́ báyìí. They began to go away. Wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ ní kọ̀ọ̀kan. Then the messenger of Allah came back exhausted and in pain. Muhammadu bá padà dé lẹ́yìn tí wọ́n ti lọ ara ti ń ro ó ti rẹ̀ ẹ́. Or practically in pain from how they had ridden him. Ara ti ń ro ó ti rẹ̀ ẹ́ gbogbo ara ti ń dùn gbogbo díẹ̀ ti ń ṣẹ̀jẹ̀ nítorí bí wọ́n ti ṣe bá Muhammadu bí wọ́n ti ṣe bá a sùn. He said, indeed, I am exhausted. Ó wá sọ fún Abdullah pé ọmọ ó ti rẹ̀ mí. Then the messenger of Allah put his head in my
in my lap. Bí Muhammed ṣe gbé orílẹ̀ Abdullah lẹ́sẹ̀ nìyẹn wọ́n gbà pa mọ́jú láti ẹ̀jẹ̀ mọ́ pọ̀ bí kan ṣe ṣe tán ní mí ṣe so wọ́n gbà mọ́jú ni ó ti rẹ̀ ó wá gbórílẹ̀ Abdullah lẹ́sẹ̀. And the scrawny ones came with tall white garments on. Báwọn ará bíi tún ṣe dé ni wọ́n tún fẹ́ wá continue round 5. Wọ́n ti wọ aṣọ funfun pé lé níṣẹ́ Muhammed máa ba ayé ẹ jẹ́. But the messenger of Allah had fallen asleep. Bọ̀ ńgbà tó máa dé Muhammed òjíṣẹ́ Allah ó ti sùn. And I became more intensely terrified of them. Bó dẹ̀ ṣe rí wọn yẹn ẹ̀rù tí wàá bá bí Muhammed ṣe sùn iṣẹ́ kì í ṣe pé èmi náà máa fàbọ̀ lé báyìí. Than I was the first time. Ẹ̀rù bà kọjá bẹ̀rù tí ọkọ̀ bà lákọ̀ọ́kọ́ nígbà tí Muhammed súnmọ́ ẹ̀rù bà jù báyẹn lọ. So ìyẹn nìyẹn. So this is Musnad Ahmed 3788. Yes. Fún àwọn tó ń wò wá grape yẹn ẹ lè lọ sí Google ká mọ ìtumọ̀ ẹ̀ kó yá. Ìyẹn right yẹn. Right, yeah, right. So torí àwọn tó ń wò wá ẹ tẹ̀ sí Google yìí pé kí ni nǹkan tó mean if. I mean, I need to check logic mass of anybody. Yeah, otherwise we know, but some people are very daft. Draft, I mean daft no man so daft. What does it mean if someone ride another person? So Agbewa. Only when someone says they are riding another person, it generally refers to okay. Oh yeah, that's right. When someone says they are riding another person, it generally refers to one of the three main contexts. A sexual act, intense pressure or harassment, or in slang, unwavering loyalty. So context ọ̀rọ̀ tá ń sọ nǹkan tí wọ́n ṣe fún torí pé ìhòòhò làwọn ènìyàn wà kí ni nǹkan tí wọ́n ṣe fún Muhammadu wọ́n bá sùn. Ó dẹ̀ dùn Muhammed ó sọ pé ó dùn òun. Bẹ́ẹ̀ni so ẹ lè gbé ìkejì jáde ó yẹ kí yẹn lè ṣó fún ara kó lè ṣó látọ̀dọ̀ yín torí mo fẹ́ ṣe fídíò kan ni o. Àwọn ò bá Islam jẹ́ o tó ti yé ní sí àwọn àti Islam. Ẹ má gbàgbé ibi tó ti bára kò mí sùn o. Àfẹ́kà yẹn máa díẹ̀ ní nǹkan tí ìyá bá béèrè náà la máa fún wọn. Títí àtàrọ̀ ní lórí àbí. So mama ṣe fẹ́ comment. No, ẹ ka second one tí mo send yẹn náà. Okay, all right. Ìyẹn máa dúró sójú screen. Ìwé tá ń kà again eléyìí ni Musnad Ahmed. No. Musnad kọ́ nìyẹn ó yẹ kí n gbé ìyẹn wá bọ̀ ẹ ká fún wọn. First one yẹn ni Musnad. Kò show sorry screen properly. Kò tún show dáadáa. No, ìkejì yẹn ni ẹ fẹ́ kí n kà mọ́ ń bọ̀ ó dàpọ̀ wà ń bí báyìí. Okay, òun nìyí but ẹ máa need láti read the reference yẹn fún wọn after. So the first one látàṣẹ̀ka òun ni Musnad Ahmed 3788 volume 4. Second one nìyí MSBABA ẹ máa fún wọn reference tabatika. Ó ní Salama spoke to him and said. Salama sọ fún ó sọ pé. Oh, messenger of Allah. Òjíṣẹ́ Allah. Your cousin, your aunt's son, and your son-in-law. Àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá ẹ máa wá wọ́n máa ń béèrè ẹ̀. He said, I have no need of them. Muhammad sọ pé wo mi ò fẹ́ rí wọn. As for my cousin. Ṣé ẹ rí ti ọmọ ẹ̀gbọ́n mi yẹn? He raped me. Ó fi tipátipá ó bá mi sùn. And as for my cousin and my son-in-law. Bó ṣe wá rí ti ọmọ ẹ̀gbọ́n mi tó tún wá jẹ́ bí àná sí mi yẹn. He is the one who said to me in Mecca what he said. Òun ló sọ fún mi Mecca. Kí ni nǹkan tó sọ fún mi Mecca? He insulted me in Mecca. Ó fi àbùkù kàn mí nílùú Mecca. So ẹ kí n fún yín ní reference yẹn náà. Máa gbé jáde fún yín sìn yẹn má bínú. So mo dà pé lẹ́yìn eléyìí ẹ máa àwọn ètò kù yẹ kẹ̀dẹ̀ lè gbé jáde bí àbí tí mo mú ti jáde and all that. So ìyẹn wà nínú Quran ẹ dẹ̀ fi tafsir. MSBABA ṣé ti rí fídíò ọ̀ràbùn yẹn tó ń sọ nípa sexuality Muhammed ó ní Muhammed ó wà very fluid ó bọ́kùnrin sùn ó bókù sùn ó bọ́mọdé sùn ó bá gbàlagbà sùn mo like fídíò yẹn ó explain ẹ̀ gan.
so èyí tá a kà tán ti Umu Salamu yẹn òun lélẹ̀ ẹ máa rí ní Jami al-Masanid wa al-Sunnah Ibn Kathir volume 27 so ẹ lè screenshot ẹ anything tá a bá sọ a máa fún yín reference ibi tẹ́ sí máa rí ká ni so ẹ lè continue ibi tí ó ti jalè. Ojú kan ṣe fẹ́ sọ̀rọ̀ sílẹ̀ àbí ẹ kò fẹ́ rí gbogbo ẹ̀rí yẹn kẹ́ wá comment. I'm so speechless. Tí Yorùbá bá máa sọ̀rọ̀, wọ́n máa ní nǹkan gbẹnu tán. Honestly, I found it so repugnant, as in, it gets worse. It gets worse. Mi lè parọ́ fún yín. It gets worse. it's so, I don't know. But mummy, àti débì kankan. Àti nínú 100 wọ́n lè ṣe yìí. Ẹ mọ̀ kan, ẹ jọ̀ọ́, let me just soak in the moment, please. Okay? It's okay. As in, it's so overwhelming, right? And I don't know, because the person that called me to come to this place, she understands better. Sugar. Well, Emma. Okay. Well, Emma. Mo feeling here, Benny, it's a feeling of betrayal because mo feel Benny pé gbogbo èèyàn nǹkan tó dáa no bí ṣe lè no bí ṣe but gbogbo wa ká fúnra wa ni ó sọ fún wa ni. And you know, beyond the betrayal, right? I felt, considering my sugar, as in who I am, right? I felt I've F some people up, right? Yeah. So you're carrying guilt. Yeah. Like easy. So let me Emma, just kì í ṣẹjọ́ yín ẹ̀yin náà mọ̀ ni èmi náà ìgbà yẹn Sunday school teacher ni mi mo máa ń kọ́ àwọn 3 to 5 years old ìgbà míì mo sì máa ń feel bẹ́ẹ̀ ni pé irọ́ ni mo pa fáwọn people yìí without knowing but ẹ má blame ara yín nǹkan tẹ́ ẹ mọ̀ lẹ́ pass on but now it is time to unlearn and learn again and as long as you are willing to do so ó máa jẹ́ kí process yẹn wá easier fún yín. So the next one ni ibi tí Ànábì ti jalè. Now a máa kọ́kọ́ gbé Al-Qur'ani wá àwa wo ìdí the reason tí Quran yẹn fi jábọ́ because ojú kan tẹ́yìn bá mọ Islam díẹ̀ ẹ ti ẹ̀ mọ̀ pé progressive revelation ní Islam wọn send gbogbo àyà yẹn ẹ̀yàn kọ̀ọ̀kan ló ń send ẹ̀ so nǹkan kan á ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ni asbab al-nuzul kí ló ṣẹlẹ̀ níbí báyìí tí Jibril ṣe gbé àyà wá síta so ancestors ẹ jọ̀ọ́ ẹ bá mi ẹ rántí remind me àyà yẹn it is illegal for a prophet it is not legal for a prophet to take from the booty of war àbí nǹkan kan mi rántí chapter yẹn mọ́. ṣé ibi tó ti jí pátákó pa nìyẹn. Yes, amaka hadith àti Quran yẹn together all right. Ibi tó ti jí pátá nìyẹn. Wọ́n ti lọ gbé àyà wá. Wọ́n lọ gbé àyà wá ni ọmọdé sí. Aeroplane ti lọ gbé àyà wá kẹ́ ẹ dáwọ́ aeroplane. So gbogbo ilé ibi tí wọ́n bá àdéhùn Yorùbá nìyẹn o àwọn Islam wọ́n ti parọ́ fún àwọn ìyá wa àwọn bàbá wa ká ní pé wọ́n ní àǹfààní àti ké Kùránì ní èdè Yorùbá bí èdè Gẹ̀ẹ́sì tó ṣé mo wí pé bàbá mi ọmọ bá ṣe mọ̀ pé nǹkan tí wọ́n kà yìí tó bá jẹ́ pé èdè Lárúbáwá ni wọ́n kà fún màmá mi ojú kan màmí á ti kówó lẹ̀ àmìyàlá tó jẹ́ pé Lárúbáwá náà kà á máa ṣe àmì ni. So sorry for interrupting. Please, I need to leave. No, ma. Wọ́n fẹ́ gbé àyà wá ni ma. No. It's I have to leave, please. I have to leave, please. No problem, ma. Okay, thank you for the understanding. No problem, Eshema. Kò easy o. Tẹ́lẹ̀ kíní yẹn ó máa ń dùn yàn tí wọ́n bá rántí gbogbo nǹkan tó ti go through all this while ẹ̀ ń kírun wákàtí 5 ẹ̀ ń darí mọ́lẹ̀ fún Allah ẹ̀ ń gbààwẹ̀ ẹ̀ ń fa yálà tí 1 million ẹ̀ ń fa kúlú Allah 1 million iná àti iná rákà 8 ẹ̀ standing 6 tó dé kíni and all this thing it doesn't do nothing to your life kò ṣe nothing gbogbo àìná business Islam. You recognize Abdullah because he's been sending requests. Ignore Abdullah ẹ má gbé sókè wèrè ní bọ̀bọ̀ yẹn. So wọ́n ti fi ẹ̀sìn yìí brainwash wa from childhood nígbà tá a bá bímọ ní ọmọ 1, 2, 3 years àti mo lọ sílé kéwú ó ti lọ ń kéwú kí ni ọmọ yẹn fẹ́ mọ̀ mọ́ tó bá dàgbà
ẹni tó ń bí sínú Islam age of 3 years ẹ jẹ́ wọn sí lè kéwú ó lọ 1 2 3 4 to 9 years brain wa ó dàbí software ni ó dàbí app TikTok ni tó bá ti sọ̀rọ̀ sórí ọmọ báyìí gbà tó máa ṣe nìyẹn tẹ́ bá sọ pé nǹkan tó ń ṣe yẹn ó wrong kò ní believe yín because from childhood ọmọ yóò nílò nǹkan míì ẹ wà àwọn òyìnbó láti ọmọ 3 years yẹn wọ́n ti mú ọmọ lọ sí technical school ó ti lọ ń kọ́ engineering computer ó ti mọ̀ nípa ẹ̀ so àwa ọmọ Yorùbá àwa ń kọ́ ọmọ wa sílé kéwú láti máa lọ kọ́ kéwú èdè lòmíì tí kò wúlò fún wa Ọlọ́run ní Allah ní pé ká máa sin òun ní kí a máa kírun fún òun but èdè míì làwọn máa fi kọ́ máa fi sìn why tí ò dá wa mọ́ èdè yẹn why tí kò bí wa mọ́ èdè Arabic. That is the question we can answer ourselves. So you have to go and learn other language to worship your Lord. Ẹni pé kò bá làákà ìmú wọ́n ti gbá wa but àwa ọmọ ọ̀sìn báyìí àti jí ẹ bá ti jí kó jẹ́ ẹni tó bá ṣe ń sùn